bẹ́ẹ̀ ni nínú àwọn súra out of 114 tó ń bẹ nínú alukuriyani chapter súratul Fatiha ó ní humul kuriyani ó lágbára púpọ̀ òun la tún máa ń pè ní sabal masan ó lágbára púpọ̀ bẹ́ẹ̀ ni òòrọ̀ náà gbégbá ní nǹkan lé ègún bẹ lórí èèyàn àìríjẹ àìrímu súratul Fatiha tó bá ń ṣe 41 ní every blessed day àbótúní tó ń bá yẹn máa 41 pẹ̀lú tàdá tó mọ́ kó máa fọ́ mu pẹ̀lú oyin kó mú fún 41 days kó máa ṣe Suratul Fatiha látòkè délẹ̀ kó máa ṣe 41 inú ẹ̀ máa dùn ayọ̀ ẹ̀ máa kún ni kó wá máa ṣe sàárà torí fásitì tó lágbára ni ìyá àlìkùrìánì ni ó lágbára púpọ̀ so ìyẹn ó wà nílò òyìnbó kò rí ilé kọ́ kò rí nǹkan gbé ṣe ó ń ṣe bísínẹ́sì ìlọsíwájú ò bá kò rọ́kọ kò rí ìyàwó àmúbọ́ ìjákulẹ̀ fi fídíò yìí ránṣẹ́ káwọn èèyàn jàǹfààní ẹ̀ Suratul Fatiha sample ẹ̀ lakọ̀rọ̀ra mú wá ẹ̀ 41 tested and confirmed ni kò rújú bẹ́ẹ̀ ni wàá wá bẹ̀rẹ̀ pẹ̀lú bisimilahi rahmani rahim òun ló fi jẹ́ fásì méje bisimilahi rahmani rahim ara Suratul Fatiha ni láfi máa ní kẹ́ máa gbọ́ fídíò délẹ̀ kì í ṣe pé wàá bẹ̀rẹ̀ pé alhamdulilayi rabbil alamin bisimilahi rahmani rahim alhamdulilayi rabbil alamin torí wọ́n ṣí bisimilahi mara Fatiha ló fi jẹ́ fásì méje ó ti yé nísìn so gbogbo ẹ̀yin tẹ̀dẹ̀ ń gbádùn ètò prayer tá ń filẹ̀ tẹ́ ń fún wa ní testimony ipe ẹ̀ ń rí gbígbàdúrà a nídìí ajá àti umura ní organization wa ètò àwọn ọmọ aláìní ìlọsíwájú nínú ẹ̀sìn àwọn opó ẹ̀yin tẹ́ ń dá sí adúpẹ́ lọ́wọ́ yín nǹkan tẹ́ bá lágbára ẹ fi sákàǹtì àwọn ọmọ aláìní ẹ fi ajá àti umura ẹ fi ta organization wa lọ́rẹ aláwọn èèyàn tó máa fún sádàkọ̀ járíyà ló máa jẹ́ fún yín account number ní fáwọn ọmọ aláìní 0123214254 account number fáwọn aláìní 0123214254 Wema Bank of Nigeria Global Dahiratu Dhikrlahi Islamic Organization gbogbo ẹni tó bá nípe níjà lórí àìsàn kan sí kejì ayé ń dàyàn láàmú àlìjọ̀nú yọ̀yàn lẹ́nu ó wà lórí àìsàn ọlọ́jọ́ pípẹ́ kò rí bá ti ṣe kò rọ́nà gbégbà àwọn ẹ̀mí òkùnkùn oṣù àjẹ́ ẹlẹ́bọ lógun ẹ contact Global Dahiratu Dhikrlahi Islamic Organization Health and Spiritual Department lórí nọ́mbà +27612956389 innal izzata lillahi jami'a gbogbo agbára ọlọ́run ọba ló ní alukur'ani sẹ́ẹ̀ ó ní agbára ó wúwo ju ẹni tí ń lọ tó rọrọ ọlọ́run ni la tabdila li kalimatillahi zalika huwal fawzul azim alukurani ó lágbára wa máa fi rinlẹ̀ ẹ kúkú rí gbogbo fáàsì àtorúkọ ọlọ́run tá a filẹ̀ ẹ ń dúpẹ́ ẹ ń rí stijaba ẹ ń rí gbígbàdúrà lórí ẹ wa qala rabbukum ud'uni astajibu lakum ọlọ́run ni ẹ pè mí màá dá yín lóhùn so àdúrà wa gbà ẹ fi fídíò yìí ránṣẹ́ káwọn èèyàn jàǹfààní ẹ̀.